ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ ó mà ti dógún ó ti di ogún wọ́n ti ń gbèrúra wọn látẹ̀yìn nínú Aso Rock ẹ wo ó ti dìjà nínú Aso Rock lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbèrú odidi ọmọọba Prince wọ́n ti gbà á ní Aso Rock bàbá ti fi gbé ta ó ní 600 million lọ ní kí n sọ mo dẹ̀ ti sọ 400 million nísìnyí wọ́n wá sọ pé wọn ò approve mi lẹ́yìn tí wọ́n gba owó ọmọ Yorùbá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì wa ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti di operation gbèrú mi látẹ̀yìn gbèrú ẹ látẹ̀yìn wọ́n ti jọ ṣe fúnra wọn nínú Aso Rock lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti dìjà ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Aso Rock ni pé àwọn kan kóra wọn jọ wọ́n create agency tó dẹ̀ jẹ́ pé bàbá Tinubu ò mọ̀ nípa rẹ̀ débi wípé agency tó tún create wọ́n tún bùkù ẹ̀ mọ́ bọ́jẹ́tì 2026 tó túmọ̀ sí pé wọ́n ti tò ó léraléra wọn gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ kódà gẹ́gẹ́ bí information wa ni pé wọ́n ṣí 1.3 billion naira budget fún agency yìí ìyẹn tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council ìyẹn PFIPC lẹ́yìn tí wọ́n dá agency ilẹ̀ ni wọ́n tún wá gbé sínú bọ́jẹ̀tì pé 1.3 billion ni wọ́n máa ná fún bọ́jẹ̀tì fún agency yìí ṣùgbọ́n arákùnrin kan ti jáde ẹni tó jẹ́ pé òun lọ promise ní agency yìí ìyẹn Prince Adéyẹmí ó ti wá jáde sọ̀rọ̀ kódà ó fi ẹ̀sùn kan odidi Gbajabiamila ìyẹn Chief of Staff ó ní òun gangan ló promise òun ló ṣèlérí fóun pé tóun bá lè sọ 600 mílíọ̀nù ìyẹn 600 mílíọ̀nù naira yìí ó dàbí owó ẹ̀gúnjẹ tí gbogbo wa mọ̀ sí bribe wọ́n ní tó bá sọ 600 mílíọ̀nù yìí àwọn máa fún ní agency yìí àwọn máa kógbó sí president lórí ó ti yé yìí wọ́n máa gbé súnmọ́ bàbá Tinubu sọ́dọ̀ á lè appoint Prince Adeniyi sí á lè appoint agency fún Prince Adeniyi inú Adeniyi máa dùn nítorí pé ó rò bóun rí fà ẹni wá fà òun ó fò bẹ́ẹ̀ ló bá ṣe kìràkàtà ó kó 400 million naira ó kó fún Gbajabiamila ṣùgbọ́n ó kú èlò ó kú 200 million ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó dàbí pé Gbajabiamila mú owó ó pọ́kẹ́ẹ̀tì ẹ̀ sápò ó ti yé yín náà bí àwọn ká má pélé ọ̀jẹ̀lú òṣèlú bí wọ́n ṣe máa ń ṣe. now ọ̀rọ̀ wa kan ọ̀rọ̀ débẹ̀ báyìí òun ló wá di wàhálà làṣírí wá tú àṣírí tú gẹ́gẹ́ bí tí Prince Adeniyi sọ now ó ní lẹ́yìn tí òun ti jẹ olórí agency tí wọ́n dálẹ̀ yìí ìyẹn head of this agency tí kò ní solid approval tó jẹ́ pé àtọwọ́dọ́wọ́ ni ó ti yé yín wọ́n tún wá ṣe fún Prince Adeniyi wọ́n fún ní ọ́fíìsì òun náà lẹ́rí bàbá wà nínú ọ́fíìsì ẹ̀rí wọ́n fi ìyẹn gbé e mọ́ra débi wípé wọ́n fi jẹ olórí ibẹ̀ láì mọ̀ pé fìdí ẹ lásán ni ṣùgbọ́n bàbá Tinubu ló wá fọ́gbà yọ̀ǹga bàbá Tinubu ọmọ olódòdè ló tú àṣírí bàbá Tinubu fẹ́ ṣe ìkọ̀kọ̀ ìyẹn grant kan tí ìyẹn wọ̀ ti 24 billion naira lórí grant tí bàbá Tinubu fẹ́ ṣe yìí gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ allegedly bóyá bàbá Tinubu fẹ́ fún àwọn èèyàn pé ẹ wo ẹ kú ìyà tó jẹ ní Nàìjíríà mo fún yín 24 billion yìí kẹ́ ẹ fi ṣararidi allegedly ni bóyá tí bàbá Tinubu fẹ́ fi 24 billion naira ṣe nìyẹn tàbí bóyá kó fi ṣe nǹkan kan bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀rí dájú pé nǹkan báyìí ni bàbá Tinubu fẹ́ fi 24 million naira yẹn tó fẹ́ fi ṣe jáde bẹ́ẹ̀ nínú 24 billion yìí fake agency ó ti yẹ agency tá a arrange òun ni wọ́n fẹ́ gbé fún Adeniyi ló fẹ́ gbé fún
bí Gbajabiamila ṣe jáde nìyẹn o ló bá ní dandan nínú owó yẹn gbọ́dọ̀ fún òun ní 48% nínú 100%. Hey, go and do your mathematics. 48% nínú 24 billion èló ló jẹ́ ó ti yẹ ìyí ló wá mú kí Prince Adéníyì wá yarí o wípé ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ jẹ mí run ni kí n fún yín ní 48% nínú 24 billion naira project àbá òun ló jẹ́ kó pariwo síta ìyẹn ló wá mú kí Gbajabiamila wá ní ṣe rí agency yìí o kò wá approve fake ni that is Nigeria for you. Ìyẹn ló wá mú kí Gbajabiamila jẹ́ kó yé wọn ló pariwo pé agency yìí ò exist rárá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti fún wọn ní ọ́fíìsì bẹ́ẹ̀ wọ́n ti gbé bàbá jókòó sínú ọ́fíìsì tó ti ń ṣe bí ọ̀gá agency àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Gbajabiamila ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ó ní kò exist rárá. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n bà inú bàbá Adéníyì jẹ́ ní Prince odidi ọmọ ọba lọ́gbẹ̀rù látẹ̀yẹ o tí bàbá ti ń fẹ̀sọ̀ jáyé nínú ọ́fíìsì tó ti ń pèrè ẹ̀ ní olórí. Èyí ló wá jẹ́ kí bàbá Prince Adéníyì òun ló jẹ́ kó pariwo síta. Adéyẹmí pariwo wípé ẹ wo wọ́n ti gbẹ́rù mi látẹ̀yìn o ọmọ Yorùbá. Ariwo tí Prince pa pé pé agency tí Gbajabiamila ń pariwo pé kò exist ó ti gba owó nínú ẹ̀ ó tiẹ̀ ti gba 70% nínú 600 mílíọ̀nù ó ti fún ní 400 200 lókù torí ọ̀rọ̀ àsọtì lórí 24 billion tí ò gbà ní Gbajabiamila ṣe yarí pé agency yóò exist. Ṣé rí pé ó ti di pìtìpìtì báyìí wọ́n ti gbèrúra wọn látẹ̀yìn nínú Aso Rock. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú bí Gbajabiamila ṣe ń pariwo pé agency yóò exist àbí Prince Adéyẹmí tó ti ní ọ́fíìsì pariwo síta pé láyé Gbajabiamila irọ́ ló pa ó tún fi prove fún Gbajabiamila ó jẹ́ kó yé wa pé ẹ̀yin ọmọ Nàìjíríà òun mà ní àkáǹtì pẹ̀lú odidi Central Bank àbí tí agency ò bá exist ṣé wọ́n máa tún ní bá àkáǹtì pẹ̀lú Central Bank. Ìyẹn nìkan kọ́ Prince Adéyẹmí tún wá mọ̀ọ́mọ̀ mú prove jáde pé yàtọ̀ sí pé òun ní àkáǹtì ní Central Bank òun tún wá ṣí project fún ní 2026 ìyẹn tó wọ̀ tí 1.3 bílíọ̀nù. Ẹ jọ̀ọ́ ṣé agency tí ò bá exist ṣọ́tún máa ń ní bọ́jẹ̀tì ẹ̀ nínú bọ́jẹ̀tì Nàìjíríà. Gbajabiamila you go explain tire no evidence. Lẹ́yìn tí Prince Adéyẹmí ti wá fi ẹ̀rí méjì hàn wípé Gbajabiamila parọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá gbé wa lọ ó tún wá gbé wa débẹ̀ ó túṣu désàlẹ̀ kòkò. Òun ló wá mú kí Prince Adéyẹmí tú àṣírí láti lẹ̀ pé ipò tí mo wà yìí mi ìtorí Ọlọ́run wà ń bẹ̀ ó ní sacrifice tóun ti sacrifice tó dẹ̀ bèrè ní 600 million naira ni àwọn máa gbà lọ́wọ́ òun kóun tó lè di ọ̀gá kóun tó wà ní ipò yìí. Òun bá fún wọn ní 400 mílíọ̀nù àbí nínú 100% ó ti fún wọn ní 70%. Wọ́n ti gba 400 mílíọ̀nù o kódà ó jẹ́ kó yé wa pé ó kù 200 mílíọ̀nù. Ṣé rí òun ti ń ṣarajọ láti san balance òun tó jẹ́ 200 mílíọ̀nù yìí. Bí ọ̀rọ̀ ṣe di iṣu atayanyan nìyẹn o yam pepper scatter. Ṣùgbọ́n kójú má tì mí kàkà kọ́mọdé pa mí láyò Gbajabiamila bá tòjóró bọ̀ ó sì ń tẹnumọ́ pé irọ́ ni sẹ́ẹ̀ ó lé agency yóò exist n tó ń pariwo látàárọ̀ nìyí o. Bó ṣe wá di pé wọ́n ń gbèrúra wọn látẹ̀yìn nìyẹn o. Adéyẹmí bá sá kíjokíjo odidi Prince ọmọ ọba wọ́n gbèrú látẹ̀yìn nínú Aso Rock. Ṣé lórí wípé kó mú 48% sílẹ̀ nínú 24 billion naira àbá òun ló di wàhálà yìí ó tó di tó ń gbèrúra wọn táṣìírí bẹ̀rẹ̀ sí ní tú ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bàbá Tinubu ò mọ bó ṣe ń lọ o. Ẹ gbọ́ ṣé ká sọ pé bàbá Tinubu ò mọ bó ṣe ń lọ ni àbí ká sọ wípé Gbajabiamila ló dọ́wọ́ wú lẹ́yìn ààrẹ. Ẹ wo
ká tó máa lọ ẹ jẹ́ kí n fún ìbéèrè mi yìí rèé o ẹ gbọ́ ẹ̀yin èèyàn ọmọ kóòtù òjíire ilẹ̀ Yorùbá ṣé ká sọ pé wọ́n ti gbé Prince Adéyẹmí ní handicap ni àbọ̀ gbé ní over 1.5 ẹ wo ẹ bá mi kọ síbẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín wọ́n gbèrú Prince Adéyẹmí látẹ̀yìn nínú jù bá lọ lórí ìkànnì wa o ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa bò ẹ share káàkiri pìtìpìtì wàhálà tó lọ nínú Aso Rock rèé o la fi kí pé ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa ilẹ̀ Oòduà gbè wá o bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀.